ṣùgbọ́n fọ́tò tá àkọ́kọ́ yà ẹjọ́ ẹ má bínú kábíyèsí aláàfin ọmọ ọlọ́jọ́ òbí ayaba àti olórí aláàfin ní ká kọ́kọ́ ṣe báyìí náà ẹjọ́ ẹ jẹ́ ká ṣe fún wọn láyé fún ìṣẹ́jú kan ẹjọ́ kábíyèsí ẹjọ́ sà a fẹ́ kí àwọn mẹ́rin kọ́kọ́ yà wọ́n ẹjọ́ lẹ́yìn yẹn ẹ jẹ́ kí akíyà ẹ̀yìn kẹ́yìn ẹ̀ kíyà kó kílè ẹjọ́ ọmọ ọlọ́jọ́ òbí ló náwó ayaba ti náwó sí olórí yìí sì dúró ti kábíyèsí gbági ayaba ó dúró ti kábíyèsí ní báyìí ẹjọ́ attention o we are about to call the stage ní orúkọ àwọn tó nílẹ̀ yìí Oòduà lápè ẹ tẹ̀lé mi láti pè é bí bá ṣe ń pè ẹ máa bẹ́ni náà pé padà o wọn ò gbọ́ yé o mi di Oòduà. Oh yeah.